ìbà ooo alámẹ́fẹ́ mórí ìbà fẹ́lẹ́dùmarè nítorí Akóredé ọmọ wọn nílé olómù làpẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágbogbo dàsìgbà tí ń bẹ lọ́nà tó mú. ìlú ó máa rọ́nà ti bí àkèésí rọ́bẹ̀ dòmù ẹlẹ́dìyàn. òmù àrán ní ìyàn bí abẹ́ẹ̀dòmù ẹ̀bẹ̀rẹ̀ wọn. ìyá lọmọ olómù apẹ̀rán ọlọ́rọ̀ agogo àsìkà lọ́nà tó mú. ìyá larọ́pọ̀ ńlá jomi toro ẹṣin. ẹ jẹ́ ká gbó màrán lárugẹ ilé làbọ̀ sinmi oko. ọmọ abílòmù tó mú ṣe ẹ jẹ́ ká gbé lárugẹ. ọmọ abílòmù tó mú ṣe. 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 ọmọ abílòmù mọ́ bò márùn jẹ́. ọmọ abílòmù tó mú ṣe. ilé ooo Akóredé Muhammadu Awali ti ṣọjọ́ bí òní gangan. ọmọ wa nílò olómù làpẹ̀rán nílò olómù làpẹ̀rán ọmọ ọlọ́rọ̀ lágogo dàsìgbà tí ń bẹ lọ́nà tó mú. mo tún ti dé lónìí alábẹ́fẹ́ vitamin tí ó rí mi àfìrè. mo dé torí Akóredé ọmọ apálówó tí ń ṣọjọ́ bí òní kórìjẹ́ òpẹ́ láyé. Akóredé ó ti ṣọdún èyí náà ò ní fẹ́ yí ṣàṣemọ́. ìran igúnnú bí ìkúléwé ò ní bọ́jọ́ lọ́jọ́ lọ. ó ṣọdún 5 lónìí ẹ̀mí ẹ ó ṣe 10 yóò ṣogún yóò ṣọgbọ̀n yóò ṣàdọ́ta yóò ṣọgọ́rùn-ún ìgbà ọdún láyé ọdún kan ní fún ọ. ọmọ apálówó ìdùnnú ló jẹ́ fún wa ò ní dìbànújẹ́. Akóredé ni ọ ò ní kórè dànù láyé. Muhammadu Awali àkọ́kọ́ ni ọ ò ní dìgbẹ̀yìn. àwọn òbí tán bí ọ sáyé ò ní màsáré rẹ. bàbá rẹ ò ní di bàbá ò ní bàbá. ìyá rẹ ò ní díyà ò níyà. ìwọ náà ò ní dọmọ lọmọ lọ́lẹ̀ Ẹlẹ́dùmarè ọba. ọdún 5 tó pé lónìí àpésówó ni ó jẹ. àpésọ́lá ni ó jẹ. àpésá ikú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ gangan ni. ohun tí bàbá fi ń ṣe bàbá fọmọ ò níwọ̀n bàbá rẹ. ohun ìyá fi ń ṣe ìyá fọmọ ò níwọ̀n ìyá rẹ. ayé ó níbi ọ́ láwọn lójú wo ìwọ ló ṣẹ́gbọ́n àwọn àbúrò rẹ̀ kalẹ̀ lọ́lẹ̀ Ẹlẹ́dùmarè ọba. Akóredé ooo mo lé mi mọ́lẹ̀ rẹ̀ mo mọ bí agbébí ọlọ́mọ gangan. mo mọ́lé olómù làpẹ̀rán ọlọ́rọ̀ alágbogbo dàsìgbà tí ń bẹ lọ́nà tó mú. ìwọ sìn mí kémi sìn ọ̀lẹ́ṣẹ̀ ló mú lọ́jọ́ ìjọsí lẹ́fídọ́ máa ń sìgbà lọ́nà tó mú. èwú yándómù àdọ̀tún àtẹ̀kù yándómù àdọ̀tún bá ń tẹ́ ìwọ dọ̀tún mẹ́wú dèmí. èwú yẹn wá gbà yìí ó dọ̀tún lọ́nlé bàbá tó bí ọlọ́mọ gangan. òmùmọ̀ṣẹ́ ọmọ àbọ̀rọ̀ kò là ọmọ àbọ̀rọ̀ kò lówó lọ́wọ́ náà ní ìlú rẹ̀. Akóredé ọmọ apálówó ọmọ wọn nílé olómù làpẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágbogbo dàsìgbà tí ń bẹ lọ́nà tó mú. ìwọ lọmọ olómù mùsí òmùmùsí bẹ́ẹ̀ náà ni wọ́n ń gbowó wọn ń gbọ́fẹ́ wọn kó owó ńláńlá aṣọ ńláńlá ni bàbá yín ti ń fẹ́ ni. náà fi pé béwúrẹ́ nù lòmù wọ́n pẹ̀ mọ́mù lọ mí bàbá ta ní ìṣẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran. àgùntàn kan bọ̀ lọ́jọ́ ló bá nù lómi wọ́n pẹ̀ mọ́mù lọ wá rárá bàbá ta ní ìṣẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran. Akóredé ọmọ apálówó bó bá wájọ́ ọmọbìnrin nǹkan rọ̀ gbọ̀dàn lónú ló mú mèsì ọgbọ̀n wọ́n pọ́n mẹ́rin ẹlẹ́sẹ̀ ìwà rárá ẹlẹ́sìn nìkan rán wálé bàbá tó bí wa lọ́mọ ilé wa lọ́mọ yín gbèsè eré òkè òmùgò sí ọmọ àpéwò. Happy birthday to you o. Akóredé Muhammadu Awali tó ṣọjọ́ bí òní gangan. I wish you long life and prosperity o. tán bá wá níta ló ń kí ta ló ń kí ọ lọ́wọ́lọ́wọ́. a sọ fún wọn pé vitamin C lórúkọ tí èmi ń jẹ. ọmọ wọn nílé olómù làpẹ̀rán ọmọ lọ́rọ̀ alákòókò di àṣìgbà tí ń bẹ lọ́nà tó ń lọ.